wọ́n ti lé ní 100 ọdún tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹwọ́n ti mi tó náà kọ́lọ́ 100 ni ó dẹ̀ ní òtí tó bẹ́ẹ̀. ọdún tó ń náà lòún kà èyí tẹ́ ìdí. mo kí bàbá Samahatu Sheikh kí ọlọ́run jẹ́ àrí bàbá wa oníwàásí àgbà bàbá wa oníwàásí àgbáyé ọlọ́run jẹ́ àrí pẹ́ ọlásùnbí Al-Qur'an bàbá wa Dr. Ahmed Ọlárẹ̀wájú Al-Fulani wọ́n tó ọ̀rọ̀ yìí dáadáa wọ́n fi àgbà kó àgbà wọ́n fi àgbà pẹ̀lú àgbà wọ́n fi àgbà kí àgbà wọ́n fi àgbà pé àgbà akíbàbá wa àgbà. ẹ jẹ́ fún wọn láyè. ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ bàbá wa àgbà tẹnu wọn gbà ṣùgbọ́n torí pé pé ó sẹ́lá nípa Muhammad bàbá wa Sheikh Muhammad Raji Abdul Fattah Al-Thaqafi bàbá albarka adamallahu hayata Sheikh ọlọ́run jẹ́ àrí ẹ̀mí yín ló pẹ́ o ẹ̀ bá ń sàmí ẹ̀ dàpọ̀ ẹ̀ bá ń sàmí ọlọ́sọ́bí Al-Qur'an ó fi kíkí bàbá kí gbogbo àwọn àlùfáà tí wọ́n jọ wọlé tí wọ́n tẹ̀lé bàbá ọlọ́run jáwa ní ọ̀rọ̀ ọmọ sí wa ọlọ́run Ànábì lọ́dọ̀ ọlọ́run. nígbà tí à ń ṣe àdúrà lọ́wọ́ ni bàbá wọlé àwọn.